Oruomeniowo tó fà wá sí tẹ́ẹ̀tẹ́ yìí àfi ká yà tẹ̀lé ká mọ̀ pé ó pè wá síbi oríire ni ó ní àwa gbọ́ wá sí oríire. Wallahu yuhibbul muhsinin. Wallahu yuhibbul muhsinin. Ọlọ́run ni mo fẹ́ràn àwọn èèyàn rẹ̀, mo fẹ́ràn àwọn ẹni rẹ̀, àwọn aláàánú. Wallahu yuhibbul muhsinin. Àwọn wa láàánú ọ̀hún. Alladhina yunfikuna fi sarra'i. Ẹni tó jẹ́ pé ńgbà àánú ẹ̀ ń bá ń dùn yóò sì máa ṣàánú àwọn èèyàn. Yunfikuna fi sarra'i. Àdánwò tó kàn òpè ọmọ ṣàánú èèyàn. Wàhálà tí ń bẹ lẹ́nu rẹ̀ òpè ọmọ ṣàánú èèyàn. Àwa tá a jẹ́ Yorùbá a máa pera wa lọ́mọ àyá. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn láwọn àsọyí ọ̀rọ̀ kan wá ní eléyìí ọmọ àyá Hausa ni. Ọmọ àyá Hausa ni gbogbo Yorùbá. Àìsàn ọmọ àyá gidi. Ntọ́jẹ́ ń sọ lẹ́ẹ̀kan pé Ìbàdàn ni mo ti wá. Ó ní pé mo pẹ́ nílẹ̀ Hausa. At least mi ò pẹ́ púpọ̀, mo lò 50 years. Bí a bá wà ń bí tí wọ́n wá tí a bá ráwọn ẹnìkan tó ń complain nípa pé Alhaji Muyideen kí ló tiẹ̀ dé náà gbogbo ọ̀rọ̀ tó bá le tó le ọ̀dọ̀ rẹ̀ ní ti máa ń jáde lóòótọ́ ni Yorùbá ò lóòótọ́ Yorùbá yìí ṣèyàn. Àwa wí àwa fọ̀ wọ́n sọ pé àfẹ́ nídìí ilẹ̀ Yorùbá àti fẹ́ràn ara wa náà. Eba fẹ́ràn ara tá a bá fẹ́ràn ara wa tí a fi àtọ̀ pé àwọn fún wa nílẹ̀ Yorùbá ẹ̀yin náà máa jẹ́ Oòduà àtẹ̀fẹ́ jẹ́ àpá kí sàṣìra wa lára. Àbí okòwò tiẹ̀ pamọ́ àwọn ebi sì ń pa àwọn èèyàn kan ṣé wọ́n wà fi ọ́ lẹ̀ á dáwọ́jọ pa ọ́ ni ọmọ ìyá kan náà sì jọ ni wá. Alladhina yunfikuna fi sarra'i wa darra'i. Ọlọ́run láwọn tó jẹ́ pé ńgbà tínú wọn bá ń dùn lọ́wọ́ tí jẹ́ dùnnú wọn nǹkan tó lè jẹ́ dùnnú wọn lọ́rọ̀ pé kí wọ́n máa náwó fáwọn èèyàn wọ́n máa ṣàánú àwọn èèyàn káàkiri Ọlọ́run ní bàbá rọjò àkìyàmà ní tá a béèrè lọ irú ẹni bẹ́ẹ̀ máa wà.